A kú dédé àsìkò yìí, àsìkò ògbẹ yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ló oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń bọ̀ wá ná. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Lójúnà láti lè yanjú gbogbo aáwọ̀ fàákájà wàhálà tó ń fi ojoojúmọ́ súyọ nínú ẹgbẹ́ òṣèlú PDP báyìí, olóyè ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún tó tún jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú òṣèlú, èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn igi ìfaratì nínú ẹgbẹ́ òṣèlú PDP, èyí ọ̀gbẹ́ni Gbénga Àṣìmù, òun mà ló ti gbé ìgbésẹ̀ akọni báyìí, èyí tó bẹ̀rẹ̀ sí ní tọ àwọn àgbààgbà láti lè yanjú gbogbo wàhálà ọ̀hún kí àlàáfíà tó ti fò lọ bí ọmọ ẹyẹ kó lè padà bọ̀ sínú ẹgbẹ́ òṣèlú PDP náà. Gbénga Àṣìmù, èyí tó gbé ìgbésẹ̀ tó ń ti àwọn òwe àgbà lẹ́nu wípé àgbà kì í bẹ lọ́jà kórí ọmọ tuntun ó wọ̀ o, òun ló mú láti tẹ ọkọ̀ létí lọ sí ọ̀dọ̀ ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà, olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, láti lè ṣàlàyé fún un kí wọ́n sì gba gbogbo ọ̀nà tí wọ́n yóò gbọ̀n, èyí tí wọ́n mọ̀ kétékété o, tí wọ́n yóò fi yanjú gbogbo wàhálà ọ̀hún. Àṣìmù, èyí tó tún kúrò ńbẹ̀ tó tẹ ọkọ̀ létí lọ sí ìlú Minna ní ìpínlẹ̀ Niger láti lọ rèé rí olórí ológun tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ olórí orílẹ̀-èdè yìí láyé ológun, èyí ajagun fẹ̀yìntì Ibrahim Badamasi Babangida IBB, wípé àwọn àgbààgbà wọ̀nyí ni wọ́n mọ̀ di ẹ̀ta olódàún lójú o bí àwọn àgbààgbà tí wọ́n ti fìgbà kan jẹ́ olórí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí bí wọ́n bá lè dá sí gbogbo wàhálà èyí tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP, olódàún lójú wípé àlàáfíà yóò padà bọ̀ sínú ẹgbẹ́ òṣèlú náà àti wípé àfojúsùn wọn lọ́dún 2027 àlá ọ̀hún yóò wá sí ìmúṣẹ. Gẹ́gẹ́ bí ìròyìn tó fi tó àwọn oníròyìn létí o, wọ́n ní Àṣìmù kò dúró bó ti sátọ Olúṣẹ́gun Ọbásanjọ́ lọ tó ń ti Ibrahim Badamasi Babangida, bẹ́ẹ̀ náà ló tún ké sí àwọn àgbààgbà kan tí wọ́n jẹ́ igi lẹ́yìn ọgbà fún ẹgbẹ́ òṣèlú PDP láti fi oríkorí fi kùnlùkùn kí wọ́n wá gbogbo ọ̀nà láti yanjú wàhálà èyí tó mú kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ náà kí wọ́n sá kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí àlàáfíà kó lè padà bọ̀ sínú ẹgbẹ́ òṣèlú PDP. Ẹ̀wẹ̀, àfihàn ti ń fi ara hàn báyìí wípé ó ṣeé ṣe o nínú oṣù kẹrin ọdún tá a wà yìí kí gómìnà ìpínlẹ̀ Bauchi eyín Bala Muhammed àti akẹgbẹ́ rẹ̀ ti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé kí wọ́n fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú alátakò. Gẹ́gẹ́ bí ìròyìn kan èyí tí wọ́n fi léde, èyí tí wọ́n ní ìròyìn náà ó jẹ́ ọ̀kan nínú àwọn ìròyìn tí wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ látọwọ́ àwọn tó súnmọ́ àwọn gómìnà méjèèjì ọ̀hún nínú òṣèlú ṣíṣe, wípé àfihàn ti ń fi ara hàn báyìí wípé gbogbo bí wọ́n ti ń gbìyànjú láti jẹ ìkuru kó tán láwo, ńṣe ni wọ́n tún gbọ́wọ́ rẹ̀ sí o. Àwọn ọ̀rọ̀ tá a rò wípé yóò yá níbù òun ló ti ya ní ìró báyìí. Wọ́n ní gómìnà ìpínlẹ̀ Bauchi, gbogbo bí wọ́n ti ń gbìyànjú láti jẹ ìkuru kó tán láwo, ńṣe ni wọ́n tún gbọ́wọ́ rẹ̀ sí o. Àwọn ọ̀rọ̀ tá a rò wípé yóò yá níbù òun ló ti ya ní ìró báyìí. Wọ́n ní gómìnà ìpínlẹ̀ Bauchi eyín gómìnà Bala Muhammed, òun ló ti ń gbáradì tó ń ti àwọn aṣọ rẹ̀ àti bàtà èyí tí wọ́n ní ó ti kó gbogbo rẹ̀ sínú báàgì tó fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC nígbà tí wọ́n ní Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ òun fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP
lọ sínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti kúrò lọ sínú ẹgbẹ́ òṣèlú APC láàrin ọdún tó kọjá sí ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. Àwọn gómìnà ọ̀hún èyí tí wọ́n ti gbé ìgbésẹ̀ lẹ́yìn ìdìbò ọdún 2023 ńlá ti rí gómìnà ìpínlẹ̀ Delta, èyí gómìnà Sheriff, tóun náà kúrò nínú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC nínú oṣù kẹrin ọdún 2025. Bákan náà ńlá ti rí gómìnà Umo Eno ti ìpínlẹ̀ Akwa Ibom, tóun náà kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC nínú oṣù kẹfà ọdún 2025. Bákan náà gómìnà Peter Mbah ti ìpínlẹ̀ Enugu, òun náà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP nínú oṣù kẹwàá ọdún 2025. Bákan ọ̀hún láti rí Gbóyèdírì ti ìpínlẹ̀ Bayelsa, tóun náà ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC nínú oṣù kọkànlá ọdún 2025. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Rivers Fubara, tóun náà kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC nínú oṣù kejìlá ọdún 2025. Kò mọ níbẹ̀, nínú oṣù kínní ọdún 2026 èyí tí a wà nínú rẹ̀ yìí ńlá ti rí gómìnà Caleb Mutfwang, èyí tí ṣe gómìnà ìpínlẹ̀ Plateau. Bákan ọ̀hún láti rí gómìnà Kefas ti ìpínlẹ̀ Taraba àti gómìnà Ahmadu Fintiri ti ìpínlẹ̀ Adamawa, táwọn náà ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC síwájú kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè tóun fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord Party ní ìpínlẹ̀ ọ̀hún. Wàyí o, gómìnà Bala Muhammed òun náà ló tún fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ní ìgbà tí Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tóun náà fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC. Ẹ̀wẹ̀, ọ̀rọ̀ gbogbo kò sé lórí alábàáwọn. Ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP, àwọn ni wọ́n ti fi ọ̀rọ̀ ìkìlọ̀ léde lọ sínú ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ òṣèlú SDP ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fi ọ̀rọ̀ ìkìlọ̀ ọ̀hún ránṣẹ́ sí ẹgbẹ́ òṣèlú PDP ti ìpínlẹ̀ Ọ̀yọ́ bákan náà lórí àwọn wàhálà kan èyí tí wọ́n ní ó ń jáde látọwọ́ ẹgbẹ́ òṣèlú PDP, èyí tí wọ́n sì ṣe àpèjúwe wàhálà ọ̀hún tó ń tí wọ́n ṣe fojú sùn wípé ó lè ṣe àkóbá fún ètò òṣèlú àti ìpalẹ̀mọ́ ètò ìbò èyí tó jẹ́ tọdún 2027 tí wọ́n ti ń palẹ̀ rẹ̀ mọ́ o. Ẹgbẹ́ òṣèlú SDP ti ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí wọ́n ní wàhálà kan tó súyọ o látọwọ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ìpàdé kan èyí tí wọ́n ṣe nílé ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún rí, eyín Azeem Gbọ́lárùmí, èyí tí wọ́n ní níbi ìpàdé ọ̀hún tó jẹ́ tẹgbẹ́ òṣèlú PDP ní wàhálà ariwo dédé súyọ tó di bóòlọ́yàámì ẹni ẹsẹ̀ rẹ̀ yá nìkan lórí ṣe lóore o. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú SDP ti wá wòye wàhálà náà wípé gbogbo ìgbà ni wàhálà máa ń tọwọ́ ẹgbẹ́ òṣèlú PDP súyọ, wọ́n wá ránṣẹ́ sí wọn wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ wà gẹ́gẹ́ bí ìpínlẹ̀ àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tó jẹ́ wípé ó ń gba àlàáfíà láàyè láìsí wàhálà kọlù mí kọlù ọ́ nínú òṣèlú o. Wọ́n ní kí wọ́n ṣèwé àgbéjẹmọ́wọ́ kí wọ́n sì fa àwọn ọmọ wọn létí o níbi tí wọ́n ti ń gbọ́rọ̀ wípé gbọ́mọgbọ́mọ tẹgbẹ́ òṣèlú PDP yìí ó ti di nǹkan tó mú ìbẹ̀rùbojo dání o fún àwọn tí wọ́n jẹ́ olóṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lákòótán wọ́n ní kí wọ́n dákun dábọ̀ kí wọ́n gba àlàáfíà láàyè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹ̀lé ẹgbẹ́ òṣèlú SDP jáde sí PDP. Àfi kí Ọlọ́run dákun dábọ̀ máa ṣàánú wa ni. Arábìnrin kan tí ṣe ní ọdún 26 26 years old, èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Precious Mọ́gàjí Òwúnmà ni wọ́n rí òkú rẹ̀ báyìí ní agbègbè kan nílùú Ìbàdàn
tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ní òpin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lórúkọ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ṣe é lálàyé wípé ìwádìí ti bẹ̀rẹ̀ láti mọ irú ikú èyí tó pa arábìnrin ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn kan, wọ́n ní ọ̀kan nínú àwọn ẹlẹ́yinjú ọmọ Nàìjíríà èyí tí wọ́n jọ ń gbé nínú ọgbà kan náà ni wọ́n rí òkú arábìnrin Precious Mọ́gàjí lẹ́nu ọ̀nà àbáwọlé ọ̀rẹ́kùnrin rẹ̀, èyí tí wọ́n ní ọ̀rẹ́kùnrin rẹ̀ yìí tí orúkọ rẹ̀ jẹ́ Quadri Mohammed, ẹni ọdún 29 29 years ló ti na pápá bora o, tí wọ́n tí ì mọbi tó sá lọ báyìí lẹ́yìn ikú ọ̀rẹ́bìnrin rẹ̀ yìí èyí tí wọ́n bá lẹ́nu ọ̀nà àbáwọlé arákùnrin yìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó fi ọ̀rọ̀ náà fún àwọn oníròyìn sọ wípé agbègbè Ògúntùlà ní Ọ̀jọ́ òun ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀, pé kì í ṣe Àkóbọ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó kọ́kọ́ jáde wípé agbègbè Àkóbọ̀ nílùú Ìbàdàn ní ìròyìn ọ̀hún ẹni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, ṣùgbọ́n ó ní agbègbè Ọ̀jọ́ Ìbàdàn ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá sì ti bẹ̀rẹ̀ wádìí lórí rẹ̀ láti lè mọ pàtó irú ikú tó pa arábìnrin ọ̀hún àti àwọn ènìyàn tó ṣekú pa arábìnrin náà. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ìjọba ìpínlẹ̀ Èkó ló ti ṣe ìkìlọ̀ fún arábìnrin kan èyí tí í ṣe òṣèré sinimá àgbéléwò Sarah Martins, èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn ẹlẹ́yinjú àánú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó fi ìpínlẹ̀ Èkó ṣebùgbé. Arábìnrin ọ̀hún èyí tí àkálẹ̀ àwọn fọ́nrán fi hàn lóòrèkóòrè bí ti máa ń lọ àdúgbò sí àdúgbò tí máa ń dáná lẹ́bàá ọ̀nà fún àwọn ènìyàn èyí tó nílò oúnjẹ àti mímu tó kù díẹ̀ fún káàtó ní àwùjọ. Sarah Martins èyí tó jẹ́ wípé wọ́n ní ààyè tí àwọn ẹlẹ́sẹ̀ ń gbà òun ló máa ń dúró sí dáná ọ̀hún lójú pópó tó sì máa ń há oúnjẹ náà fún àwọn ènìyàn tí wọ́n nílò rẹ̀ láti jẹ o. Wàyí o, ìjọba ìpínlẹ̀ Èkó ti wá ṣe ìkìlọ̀ wípé lákọ̀ọ́kọ́ àwọn dúpẹ́ lọ́wọ́ rẹ̀, àwọn sì gbé òṣùbà káre fún un gẹ́gẹ́ bí ẹ̀mí láti ṣèrànwọ́ àtìlẹ́yìn fẹ́ni tó kù díẹ̀ fún káàtó láwùjọ, ṣùgbọ́n ọ̀nà tó ń gbégbà ló jẹ́ ọ̀nà tí ò bá òfin ìjọba mu o. Wọ́n ní ibi tó ti ń dáná yìí ààyè tí àwọn ẹlẹ́sẹ̀ tí wọ́n ń gbà ni o, tí wọ́n gba ẹnikẹ́ni láàyè láti dáná tàbí ṣe kátàkárà láwọn ààyè wọ̀nyí. Wọ́n ní èyí tó tún tẹ̀lé ni wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àyíká ìmọ́tótó ibi tí ènìyàn ti ń dáná oúnjẹ jíjẹ ẹnu, wọ́n ní ó lòdì sí ààyè tí Sarah Martins tó ti ń dáná o, nítorí àwọn àìsàn kọ́lẹ́rà èyí tó ṣeé ṣe kó tara oúnjẹ yìí wọlé sínú oúnjẹ tí àwọn ènìyàn tí wọ́n fẹ́ jẹ. Nípa ìdí èyí, ẹni tí í ṣe alábòójútó fún ọ̀rọ̀ àyíká àti ọ̀rọ̀ omi mímu Tòkunbọ̀ Wahab sọ wípé òun lù ú lọ́gọ ẹnu, òun sì gbé òṣùbà káre fún o, pé ṣùgbọ́n kó kúrò láwọn ààyè kó má sì lo àǹfààní àwọn ààyè tó ti ń dáná yìí, wípé tí ó bá dáná fún àwọn ènìyàn lóúnjẹ ó lo ààyè tó tọ̀nà èyí tí ìjọba fọwọ́ sí tí ò sì sí ewu tàbí kí ìmọ́tótó ibẹ̀ kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa síwájú kó tó lè dáná ọ̀hún, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìkìlọ̀ èyí tí wọ́n fún Sarah Martins. Tó ẹ̀yin ènìyàn wa, Yorùbá bọ̀ wọ́n ní okùn ní gùngùn kó má níbi kan àti ń fà á bọ̀. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní, títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́tun èmi nílé iṣẹ́ wa. Mo gbà ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó móròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.